manager of First Class Yoruba Movies. Kindly subscribe to my YouTube channel because I'll be giving you the latest and top Yoruba movies. Kindly subscribe, like, share, comment. Thank you. Oh my G! That one no, ọmọ èèyàn báyìí. What was you saying that now? No, tell me, what happened? The funniest part of it be Ochi Koko. She look pé wọlé as usual. Gbogbo rẹ̀ bá rùn fọ́tí. Mo ní kí n try láti cover imú mi gbà tó bá mi sọ̀rọ̀. Tí wọ́n ní mo try láti sọ fún pé inú òun rùn. Ó ṣe kó gbájú fún mi nìyẹn. Onírà, bàtẹ́nu tiẹ̀ náà ni òun ní kọ́lọ́kọ́ máa ń lò lójoojúmọ́ kí ló dé? Bàtọ́ máa ní kọ́ ní respect ilé ọkọ wọn ní respect ilé ọkọ. Ẹjọ́ orí burúkú yìí náà kọ́ máa bú ọkọ. Ọkọ ló ń sin ń sábọ̀ mi. Wọ́n á ti stop mi. Lẹ́bí bá jẹ́ gẹ́gẹ́ bí hospital. Ṣáàṣì kọ́ máa kọ́ rẹ̀ nílé ọkọ sí. See, this is the time that will show your husband pé ìwọ gan ní èèyàn. Kí ló ṣẹlẹ̀? Wọ́n mọ̀ ṣe nu àbúrò mi now. What's the meaning of this? No, I will deal with him. Tell him mi ò fẹ́ jẹ́ kẹ́bí dàrú ni o. But this time around, tẹ́bí bá ma dàrú, kó dàrú. I will show him that pé ìwọ gan abẹ́rẹ́ tó lókun dì ní ẹ. So that I have to be at work now. Oh. No one kí ni ma. Ó dé wo bẹ́ẹ̀ náà. Ó yẹ kí n báṣọ mi fún yín kẹ́ mọ́. Bá ṣe iṣẹ́ tí mo lọ báyìí, àbájọ débẹ̀ right away ni. Just calm down. Ẹ pẹ̀lẹ́ ìyá ọkọ mi. Ọlọ́run ò ní fìyà jẹ yín ṣe ti gbọ́. Ẹ ṣe ti sọ ọmọ kí ni. Ẹ tètè mú tí yín kó tó tutù ṣe ti gbọ́. Ìwọ náà tètè mú tí yẹn kó relax kó jẹun then when I come back we'll talk better and if you have to go we'll go and meet him. Just take care of yourself, I have to be on my way. Okay darling, see you later, Take care of yourself. Ẹ pẹ̀lẹ́ ìyá ọkọ mi. Ẹ ṣé kí n bá yín get oúnjẹ. Ẹ relax mo ń bọ̀ mọ́, ṣé ti gbọ́? Ẹ pẹ̀lẹ́, ẹ take care. Kí ni gbogbo rubbish yìí? First time tí ma transact pẹ̀lú yín ni. Ẹ dẹ̀ make up big time. Kí ló ṣẹlẹ̀? Madam, ẹ ti bẹ̀rẹ̀. Ẹ sọ fún mi sí pé ẹ ṣe transaction. Mo sọ fún yín pé kò lọ. I think you should call your bank first. Excuse me! Òṣì ọ̀rọ̀ ló bá mi sọ. Irú ọ̀rọ̀ kọ́rọ̀ wo ló ń sọ lẹ́nu yìí? Kí ló ṣẹlẹ̀ náà? Madam yìí lọ́dẹ tán nípa wọn ṣe transaction. Mo dẹ̀ try láti explain fún wọn pé àbí transaction ní pé kó pe báńkì wọn. Níṣẹ́ ló ń pa owó mọ́ mi. Madam, take it easy now. Ọ̀rọ̀ lórí owó là ń sọ. Ọ̀rọ̀ lórí owó là ń sọ. So kẹ́rù dáadáa kẹ́ tó sọ̀rọ̀. Ó possible kó jẹ́ network. Ẹ jẹ́ má bínú ṣe pọ̀. Okay, manager tẹ fẹ́ rí lọ́fíìsì wọn. Manager, kí ló fẹ́ rí mi fún? Tẹ bá dọ́fíìsì wọn, ẹ má bínú torí wọ́n gbóhùn yín náà lọ ṣe ní kẹwàá. Ibo lọ́fíìsì wọn wà? You just go straight. You turn to the left. It can only be you. Adétó. Ó ṣàkóso ta ló ń pariwo. Wọ́n lè pọ̀. Èmi gangan lèmi wọn nífẹ̀ẹ́ lómi ṣe mí. Ẹ ṣèǹjì tí. Ẹ ṣáà jókòó. Ẹ jókòó. Wo baby girl, má jẹ́ kí n jókòó. Kí ló ń ṣẹlẹ̀? Kókó bá mi sort issues tí mo ní pẹ̀lú company yìí. Kí ló ń ṣẹlẹ̀? Bá mi settle ẹ̀ náà. Bá mi sort ẹ̀ náà. Janet. Ṣé bẹ́ẹ̀ mi rè wọ̀ rè? Àbí ó ṣẹlẹ̀ sí rí mi? Ṣé bọ́ ní àkínlẹ́ni ní mo sọ ká mú kí kan ni? Jọ́gbó bí ọ̀rọ̀. Ọ̀rẹ́ mi. Janet. My dear friend, Adétómi kan náà. So baby. Fi mí sílẹ̀ kó lọ bá àbúrò rẹ̀ náà. Bí what is it? Please. Kágò tó délé ayé làkùkọ tí ń ṣiṣẹ́ àgò. Ọlọ́run tá díẹ̀ ń jẹ kàgbà
àgbàdo tó dáyé. mi ò tiẹ̀ mo náà mo ń jà láti explain fún ẹ mi ò tiẹ̀ come out mo ń bẹ sán o ṣáà gbé mi lọ báyìí. yé má ṣe mí léṣe náà ẹ̀dẹ̀ take it easy. ṣe mí lóore we just need to leave. ẹ̀gbọ́n mi kí ló ṣẹlẹ̀ gangan what came over you all of a sudden ẹ kàn change bẹ́ẹ̀ yẹn bó kò kí n ṣe conversation mi pẹ̀lú yín lánàá lélẹ́yìn náà mi ò mọ reason tẹ́ fi change bẹ́ẹ̀ yẹn. see àbúrò ṣé o mọ̀ pé a ti sùn a lè ti jí I slept over this matter èmi náà rówó ni sí ọ̀rọ̀ ọkọ àti ìyàwó lélẹ́yìí o ó níwọ̀n bá tí family lè dá sí o wọ́n ní ohun tí Ọlọ́run bá ti so pọ̀ kẹ́nìbọ̀dì má ṣe yà wọ́n so èmi ò lè yà yín now that is why I'm coming with this he's your husband and you have to go back to him yeah really? For better for worse the marriage now. Oh really? Yeah. ìyẹn fine ẹ̀gbọ́n mi kátẹ wá gbà wípé ẹ fẹ́ bá èmi pẹ̀lú ọkọ mi lọ́jọ́ ọ̀rọ̀ tó wà nílẹ̀ ṣé yẹn wá ní reason tẹ́ ẹ jẹ́ kí n sùn mọ́jú. Oh ṣebí lóore calm down now I'm telling you something you are saying something else enter the car let me drop you at your husband's place wọnú mọ́tò jẹ́ kí n gbé ẹ lọ. ẹ̀gbọ́n mi did you just shout at me torí kí nìyẹn fine ẹ má bọ̀dọ̀ láti gbé mi lọ sọ́dọ̀ ọkọ mi ṣé bẹ́ẹ̀ mi fúnra mi mo fẹ́ sára mi wá bí báyìí mo mọ̀nà láti lọ sọ́dọ̀ ọkọ mi ẹ má bọ̀dọ̀ ẹ ṣe. ìyá ní kò jẹ́ ní o àfarawé 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 kò dáa. Yeah. What did you? Baby, why did you do that? Kí mo ṣe? Ó ṣe máa lé àbúrò ẹ̀ lọ́gbọ́n yẹn ṣe fẹ́ sọ mí lẹ́nu ni. Ìyẹn tí ẹ má dá lóhùn rárá o mo tún wọ́n fẹ́ pé kí n gbé dé ọ̀dọ̀ ọkọ ẹ̀ ó tún wá ń ṣàpá báyìí wọ́n ń ṣàpá báyìí. No now ó máa ń ṣe bí ọmọdé tí máa sọ pé mi ò fẹ́ intruder nínú home mi ìyẹn ò ní pé kó wá ṣe kó wà glaring it's not fair I don't like it. See Ṣemilore is my younger sister mi ò lè fẹ́ bá Ṣemilore sọ̀rọ̀ kí ìṣẹ̀ṣọ́ á máa package ọ̀rọ̀ fún I will tell her the way it is yes and just like you said jẹ́ kó lọ face consequences of her action. No now baby bọ́ má ṣe báyìí now I don't like it sit down now I don't like it. ṣe ní tiẹ̀ náà ni mo ṣe. But dear, I was just trying to people don't understand now. Bàbá ìwà o jẹ́ kó tẹ́ ọ lọ́rùn máa wá ohun tí ó sọnù kiri ìtẹ́lọ́rùn o bàbá ìwà o máa finú mi o mo mọ̀ ọ́ jẹ́ máa finú mi o. Sorry there. Oh, rántí ojú mi. At all. Are you not Demola? Yes, I'm Demola, but I don't know this. Me, rò pé mo rójú eri. I'm sorry. You are Demola, right? Wọ́n sọ bí ojú mi ò lè tàn mí jẹ náà. Ó dẹ̀ ṣọ́pọ̀ rántí ojú mi. At all. Faculty of Arts. Irọ́ ni o. Course rep. Are you kidding me? Yeah. Hey. Tokunbo, right? Oh my God. I change bẹ́ẹ̀ náà ni. Damn. Ṣẹ̀rí sí báyìí, ìgbà tí mo dẹ̀ fẹ́ wá bá àwọn òfà mi padà sẹ́yìn kí n máa bá Má wọn. bínú má dá. Anyway, má bínú. Ìyàwó mi lélẹ̀. Ẹ ká sàn. Thank you. Tọ́jú mò ń kó lé lórí ni ẹ̀. Oh, lè change the one, I swear. Nigeria gan ò change, wọ́n kàn pariwo change ni, so mi never lè change rárá. How far now is? Go to see me again, kí ló wá ṣe street mi? Mo ń wáyàn around you ni, so I'm trying to look for one honourable Shokeye. Come again, Shokeye, same Shokeye. Yeah. Honourable. Yeah. Ilé mi lélẹ̀, ilé honourable lélẹ̀. Ẹ̀yin ilé mi honourable ń gbé. Àjọ wà ní. In that case, jọ̀wọ́ mú mi lọ bẹ̀ mo ti káàkiri.
Eléyìí ń ṣe pé iṣẹ́ ni tẹ̀lé mi gangan ni. Ta lè lè. Èyí ló máa ṣàánú mi jẹ́ tún sáré lè. Eléyìí sáré tẹ̀lé mi ni o. Èyí jẹ́ wá páàkì sí. Adétòun, bro, kí ló dé tí mo jẹ́ kọ́kọ́ gbà náà pé kémi àti ẹ̀pìnyà? Babatunde, when did you get back into the country? And why are you stalking me like a criminal? Adétòun, àní tí mo sọ ni pé kí ló dé tí mo gbà fún ẹ pé kó fi mí sílẹ̀ kó má dé? That hasn't answered my question. Ṣùgbọ́n pé àìsí ẹ nínú ayé mi òfò ló jẹ́ sí fún mi. Nítorí títí ẹ ni mo ṣe wá sílé. Kí ló ń sọ? Kí ló ń sọ báyìí? I mean, ìyàwó àti ọmọ ẹ ń kọ́? Ìyàwó ṣá. Adétòun, sórí kéèyàn ní àlàáfíà, kó ní ìfọ̀kànbalẹ̀, kó má ní ìyàwó, ó pé